Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ níbi NC rédíò, ètò tí ó rán wa létí àṣà àtìṣe ọmọ Yorùbá, àṣà àtìṣe gbogbo àwọn ọmọ ilẹ̀ Oòduà. Àyọkà àròtọ̀ níbi NC rédíò, orílẹ̀-èdè Amẹ́ríkà níbi NC rédíò wà, ìlú Dallas, níbi NC rédíò ibẹ̀ ló ti kalẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Orí ayélujára níbi NC rédíò wà gẹ́gẹ́ bí gbogbo ìgbẹ̀yẹ̀ olólùfẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí. Orí ètò àyọkà àròtọ̀ náà láti wà ní DNC rédíò.
ẹ̀rọ agbágbé tí ń bẹ lórí ayélujára. Ìlú Dallas lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ibẹ̀ ni BNC rédíò ló fìkàlẹ̀ sí. Ibẹ̀ l'Olódùmarè fìdí BNC rédíò, ibẹ̀ l'Olódùmarè fìdí rẹ̀ sọlẹ̀ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ibẹ̀ náà la wà lónìí tá a ti kalẹ̀ lórí ètò Àyọkà Àròtọ̀, tá a ti mẹ́tò Àyọkà Àròtọ̀ wá sí gbogbo ẹ̀yin ọmọ adarí hun, gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Oòduà, pàápàá gbogbo àwa tá à ń bẹ lẹ́yìn odi. Ètò Àyọkà Àròtọ̀, ibẹ̀ la ti ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire ga, ibẹ̀ la ti ń gbé ga lẹ́yìn odi. Abala lábala, gẹ́gẹ́ bá a ti máa ń sọ fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀, abala lábala ìlètò Àyọkà Àròtọ̀. Abala àkọ́kọ́ lórí ètò Àyọkà Àròtọ̀ ńlábala àkójọpọ̀ ìròyìn. Nínú àkójọpọ̀ ìròyìn láti mú gbogbo ìṣẹ̀lẹ̀, gbogbo ìròyìn tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọ̀sẹ̀ látijọ́ Monday títí dàkókò tá a mẹ́tò Àyọkà Àròtọ̀ wá sí tìyín. Àmọ́ gbogbo àwọn ìròyìn ọ̀hún á kó wọn jọ papọ̀, á sì mú wá láti fi tara wa lólobó, torí wípé etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Abala kejì lórí ètò Àyọkà Àròtọ̀ òun náà ni abala òwe lẹ́sìn ọ̀rọ̀. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ láti ń ṣe àgbékalẹ̀ àwọn òwe ilẹ̀ Yorùbá, àwọn òwe àwọn bàbá wa, àwọn òwe àwọn àgbàlagbà nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Àmúrò òwe bẹ́ẹ̀, àmú wá, á sì pàrọ̀ òwe bẹ́ẹ̀. Á sọ̀gbà tí àwọn bàbá wa tí wọ́n lórí òwe ọ̀hún, lórí àwọn àkókò tí wọ́n lórí òwe ọ̀hún. Abala tó gbẹ̀yìn lórí ètò Àyọkà Àròtọ̀, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, òun náà lábala ìwé ìtàn àròsọ. Abala ìwé ìtàn àròsọ láti ń ka gbogbo àwọn ibẹ̀ láti ń ka àwọn ìwé ìtàn táwọn òǹkọ̀wé Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ìwé ìtàn tí wọ́n ti kọ láti mú wá ká sì máa kà á fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ BNC rédíò àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àyọkà Àròtọ̀. Ǹjẹ́ ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àyọkà Àròtọ̀ ní BNC rédíò. Àtúntì kalẹ̀ lọ́sẹ̀ yìí láti ti má kọ̀ tún ètò Àyọkà Àròtọ̀ wá sí ti gbogbo yín fúngbà náà gbogbo wa. Ẹ kú iṣẹ́ òní, ara ò ní bí, lágbára láwùrà bí, àwọ̀ ọ̀rà jíjẹun, ara jíjẹun àti ń ta ni ọmọ tú. Gbogbo ibikíbi tá a wá sí ajé lọ, gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire tá a wà káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, gbogbo ibi tá a wá sí ajé lọ, onídẹ̀rẹ̀ tiwa kò ní kú sóko wá nǹkan jẹ. Àyán lọ àyán bọ̀ lọ́wọ́ yẹnu, àtẹ̀gbẹ́lẹsẹ̀ tẹ̀nà. Lágbára láwùrà bí báwa bá ti ń ta yọmọ tú ni, bàbá ti ń béèrè àmọ́ rí gbà. Wọ́n ní fòkú wa, wọ́n ní fi ránṣẹ́ lé. Àwọn ò sì ní gbé àjò, àmì rájò pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ká tó wá bọ́ sí, ká tó tẹ́ pẹpẹ, ká tó bá sàgbàmì àgbàmì ètò Àyọkà Àròtọ̀, ká tó bọ́nú àgbàmì ètò Àyọkà Àròtọ̀. Ẹ̀jẹ̀ ń dé òkè lọ́hùn náà, ẹ̀jẹ̀ ń délé Àgódù, ẹ̀jẹ̀ ń pèsè wọn lẹ́ka àpolówó ọjà, náà. Bàbá wa dé, ká wá bọ́ sí àgbàmì ètò Àyọkà Àròtọ̀, ká bọ́ sábàlá àkójọpọ̀ òròyìn. Ẹ̀jẹ̀ ń délé Àgódù náà, ìṣòro nígbọ̀wọ́. Yerox of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun, the authentic African MC, ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yerox of Africa Media Production, God first,
the secret of success gbogbo igi télégbèdè bá fọwọ́ bà tó dún ní dún. ìyàwó dùn lọ́sìngín ọkọ tún mi gbé ọjọ́ náà rí bí àná tí adéyínká adéwálé ọmọ wọn lára èkìtì díyàwó samson adéwálé ojúlówó ọmọ wọn níjẹ̀bú rẹ́mọ ìjẹ̀bú lọ́kọ̀ èkìtì jọ ìgbéyàwó jóni tí wàá pọ́dún mẹ́wàá o ẹ wá bá wọn yọ ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard Irving, Texas. MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya adéwálé ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829 aago 8 alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀ tìlù orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹ̀bùtù àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain AKT àlàyé tó ń bùgá àti earthquake alanta láti orílẹ̀-èdè nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijọ́ àtìlù jẹ́ tọkọtaya adéwálé sí ọba kírímìsí ọba of Atlanta Georgia ní father of the day on behalf of DNC radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀-èdè amẹ́ríkà mo kí tọkọtaya adéwálé ẹ kú oríire. ó ṣe lóòrọ̀ I can't just stop thinking about you, my love. Habicam Event Management present All White Affair with Mr. Bubble, Dr. Adewale Ayuba. Venue, Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All White Affair with Mr. Bubble. ẹ máa kú lé l'Amẹ́ríkà o ṣé dáadáa la bá lé aláyùbá ṣé mi ò fojú yín sọ́nà o. yes o ẹ̀yin tèmi ní Houston, Texas. I Dr. Adewale Ayuba. All my fans in Houston, Texas, I'm coming live and direct. You're gonna enjoy it. Bring your wife, bring your children. Lady, bring your husband. It's gonna be fantastic. We bother now. Finally, we don't hammer now. So don't pay now. By God now. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè gbé. La 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 la.
ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers fi àṣírí oyè ìmọ̀ ìjìnlẹ̀ Jonathan pamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀. Má fòyà, má sì bẹ̀rù àti lọ rèé lo sáà lẹ́wọ̀n. Ìyàwó Buhari ló sọ fún President Jonathan bẹ́ẹ̀. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Jonathan búra fún àwọn mínísítà tuntun, ó sì fi ọba níkòró sípò mínísítà kékeré lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Jonathan kò lè tọrọ àforíjì kankan lórí ọ̀rọ̀ pé tó wáyé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ léyìí tó mú awuyewuye wá láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Morocco. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀. Àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kò rí àpẹẹrẹ kankan tó jọ àwọn akẹ́kọ̀ọ́bìnrin tó lé ní 200 tí ikọ̀ Boko Haram jí gbé ní gbogbo agbègbè tí wọ́n ti gbà padà lọ́wọ́ ọkọ̀ Boko Haram. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀. Èmi kò ní fààyè gba ìfìyàjẹ àwọn obìnrin nínú ìjọba tèmi o. Buhari ló sọ bẹ́ẹ̀. Látàrí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀, ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá ti pàṣẹ ààbò tó nípọn yíká iléeṣẹ́ àjọ tí ṣètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC àti gbogbo iléeṣẹ́ ìròyìn. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Látàrí mílíọ̀nù lọ́nà 20 tó pòórá, Alison Madueke ó gbé iléeṣẹ́ ìwé ìròyìn Primary Times, ẹgbẹ́ òṣèlú APC àti àwọn 9 mìíràn lọ sí ilé ẹjọ́. Jẹ̀gá ti sọ wípé láyé fábàdà òun ò ní sún ìdìbò tí ń bọ̀ lọ́nà síwájú mọ́. A mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ìwà ìbàjẹ́, kíkówó ìlú jẹ, ìjọba burúkú ó burú ju ìwà adigunjalè lọ. Buhari ló sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́.
ọ̀dà ẹ̀já bọ́ sí agbami ẹ̀kúnrẹ́rẹ́ àkójọpọ̀ ìròyìn fún tọ̀sẹ̀ yìí. Ilé ẹ̀kọ́ gíga yunifásítì ti ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers ti fi àáké kọ́rí nípa kíkọtíkún sí òfin òmìnira ìròyìn nígbà tí yunifásítì náà kọ̀ jálẹ̀ láti sọ wúlẹ̀wúlẹ̀ ìwé ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ ààrẹ Goodluck Jonathan nígbà tí ó ń fèsì lórí ọ̀rọ̀ òfin ètò òmìnira oníròyìn náà. Àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ti aráàlú ti fi ìdí rẹ̀ múlẹ̀ láti ṣe ìwádìí ìwé ẹ̀rí dókítà tí ààrẹ Goodluck Jonathan gbà. Yunifásítì ọ̀hún wá sọ wípé bíbéèrè fún ìwé ẹ̀rí dókítà Goodluck Jonathan kò sí lábẹ́ òfin. Wọ́n sì sọ wípé ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásítì ti ìlú Port Harcourt ti ṣàyẹ̀wò ìbéèrè náà fínífíní, léyìí tí agbẹjọ́rò yunifásítì ọ̀hún fọwọ́ sí, ọ̀gbẹ́ni Eric Loveday. Ó sọ wípé ohun tí ẹgbẹ́ náà béèrè fún nípa ìwé ẹ̀rí dókítà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan tí ẹgbẹ́ náà ń béèrè fún, òun ní ìbéèrè náà kò sí lábẹ́ òfin òmìnira ìròyìn o fún yunifásítì náà láti sọ wúlẹ̀wúlẹ̀ ìwé ẹ̀rí ààrẹ Goodluck Jonathan. Nítorí ìdí èyí ó ti wá túṣu dé ìsàlẹ̀ ìkòkò nítorí ìdí èyí kò sí àyè fún ẹnikẹ́ni láti túṣu dé ìsàlẹ̀ ìkòkò lórí oyè ìmọ̀ ìjìnlẹ̀ tí ààrẹ Goodluck Jonathan gbà nílé ẹ̀kọ́ gíga yunifásítì ọ̀hún. Ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ ni o, gẹ́gẹ́ bí olùgbẹnusọ̀rọ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásítì Port Harcourt gẹ́gẹ́ bí ó ti sọ, ọ̀gbẹ́ni Eric Loveday. Ó ní ọ̀rọ̀ náà ti di ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ tó di wípé tá a bá ti débi ìrù kápò. Àjọ tí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn, the Institute of Human Rights and Humanitarian Law, ló béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oyè ìmọ̀ ìjìnlẹ̀ dókítà tí ààrẹ Goodluck Jonathan gbà nílé ẹ̀kọ́ gíga yunifásítì tìlú Port Harcourt ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Àwọn nǹkan tí àjọ náà béèrè fún nípa ìwé ẹ̀rí dókítà tí ààrẹ Goodluck Jonathan wọ̀nyí: èkínní, àkọlé àpilẹ̀kọ tí ààrẹ Goodluck Jonathan kọ lórí oyè dókítà rẹ̀; èkejì, ọdún tí wọ́n forúkọ rẹ̀ sílẹ̀ fún àyẹ̀wò láti gboyè dókítà; ẹlẹ́ẹ̀kẹta, èsì àti ìdáhùn ẹni tó ṣàyẹ̀wò rẹ̀ pẹ̀lú àpilẹ̀kọ rẹ̀; ẹ̀kẹrin, orúkọ ẹni tó ṣàyẹ̀wò rẹ̀; ẹlẹ́ẹ̀karùn-ún, orúkọ olùdarí rẹ̀; ẹlẹ́ẹ̀kẹfà, ẹ̀dà ìwé àpilẹ̀kọ rẹ̀; nígbàtí ẹlẹ́ẹ̀keje sì jẹ́ ọdún wo gan-an ni ààrẹ Goodluck Jonathan jáde ní yunifásítì. Àjọ ọ̀hún fi kún wípé àwọn ti ṣetán láti san owó fún èsì ẹ̀dà ohun tí àwọn ìwé tí àwọn béèrè fún yìí, àti wípé àwọn ọ̀nà owó tó rọ̀ mọ́ gbígbé jáde nínú àwọn ìwé ìròyìn. Ààrẹ Goodluck Jonathan ló wọ ilé ẹ̀kọ́ gíga yunifásítì tìlú Port Harcourt láti kẹ́kọ̀ọ́ nípa ẹranko lọ́dún 1977 tó sì jáde lọ́dún 1985 pẹ̀lú ìpele gíga yíyún upper division.
arábìnrin Aishat Buhari tó jẹ́ ìyàwó olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló ti gba ìyàwó ààrẹ Goodluck Jonathan arábìnrin Patient Jonathan nímọ̀ràn láti má bẹ̀rù tàbí sojo láti lọ rèé lo sáà lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú ọkọ rẹ̀ tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bá jáwé olúborí nínú ìdìbò tí ń bọ̀ lọ́nà. Ìyàwó ààrẹ Goodluck Jonathan ló ti ń fi gbogbo ìgbà kéde tó sì ń kọminú ẹ̀rù tí ń bà á níbikíbi tó bá ti lọ ṣe ìpò nípa bí ó ti ṣeé ṣe kí ọkọ rẹ̀ ààrẹ Goodluck Jonathan ó fẹ̀wọ̀n lùgbà tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bá wọlé sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kò ní ṣaláì rán ààrẹ Goodluck Jonathan àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba lọ́wọ́ báyìí lẹ́wọ̀n tó bá lọ jáwé olúborí ó sì ti pàṣẹ bẹ́ẹ̀ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìpínlẹ̀ Edo lọ́jọ́ Ṣẹ́gun tó kọjá, ìyàwó ààrẹ Goodluck Jonathan sọ fún àwọn obìnrin tó pé síbi ìpolongo ìbò náà wípé òun ò ṣetán o láti lọ fún ọkọ òun ìyún ààrẹ Goodluck Jonathan lóúnjẹ lọ́gbà ẹ̀wọ̀n. Ó ní lọ́gbà ẹ̀wọ̀n níbi ìpolongo tí ibi ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní ìpínlẹ̀ Edo lọ́jọ́. Arábìnrin Aishat Buhari ní kò yẹ kí ẹ̀rù ọgbà ẹ̀wọ̀n máa bá ẹnikẹ́ni torí wípé ẹni tó bá jẹ gbì ní kúgbì. Ó wá ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Edo àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti kọtí ikún sí ohun tí ẹgbẹ́ òṣèlú PDP sọ kiri wípé alákatakítí ẹ̀sìn ní ọkọ òun. Ó ní àwọn tí wọ́n fẹ́ kówó ìlú jẹ ni wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ìpolongo òbò. Lẹ́yìn náà ló wá ké sí gbogbo mùtúmùwà láti rí i dájú wípé wọ́n gba káàdì ìbò wọn kí wọ́n má sì ta káàdì ìdìbò náà. Ààrẹ Goodluck Jonathan ti orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́rú tó kọjá búra fún àwọn mínísítà tuntun tí ilé ìgbìmọ̀ asòfin fọwọ́ sí. Mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ ààbò ní ìpínlẹ̀ ọ̀gbẹ́ni Musiliu Ọbaníkòró tó wá láti ìpínlẹ̀ Èkó ni wọ́n búra fún gẹ́gẹ́ bí mínísítà kékeré fọ́rọ̀ ilẹ̀ òkèèrè. Ọ̀gbẹ́ni Musiliu Ọbaníkòró ló kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà nígbà tó fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tó fìdí rẹmi nígbà tí ipò náà já mọ́ ọ̀gbẹ́ni Jimmy Agbájé lọ́wọ́ nínú ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP. Yíyàn tí ààrẹ Goodluck Jonathan yan Ọbaníkòró àti fífọwọ́ sí tí ilé ìgbìmọ̀ asòfin fọwọ́ sí yíyàn rẹ̀ ló mú awuyewuye lọ́wọ́ látàrí ipa tí ó kó nínú ṣíṣe mọ̀dàrú ìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Èkìtì léyìí tó gbé gómìnà Ayọ̀délé Fáyọ̀ṣe wọlé, èyí tí àrídájú ipa tó kó nínú mọ̀dàrú náà wà lórí fọ́nrán ayélujára níbi tí wọ́n ti gba ohùn rẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n koro ojú sí yíyan Ọbaníkòró gẹ́gẹ́ bí mínísítà. A ṣe ìrántí wípé olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀gbẹ́ni David Mark ló fòǹtẹ̀ lù ú tó sì sọ wípé sísàfọ̀mọ́ Musiliu Ọbaníkòró bá òfin mu, ó sì wà ní ìbámu pẹ̀lú àṣà ilé ìgbìmọ̀ asòfin. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ yíyànsípò náà, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ó ní
àwọn mínísítà tuntun ọ̀hún ni òun yàn sí ipò nígbà tí ìjọba òun kù díẹ̀ kó gbá wọlé, àti wípé ojú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló wà lára wọn tí wọ́n sì ń wo ìgbésẹ̀ tí àwọn ó gbé nípò tuntun tí òun yàn wọ́n sí. Ààrẹ Goodluck Jonathan fi ìyànsípò wọn wé eré ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó kù ìṣẹ́jú 5 péré fún àṣekágbá ìdíje náà. Gbogbo èrò ìwòran ni yóò fẹ́ láti wo akitiyan agbábọ́ọ̀lù tuntun tó ṣẹ̀ṣẹ̀ wọlé sórí pápá. Bẹ́ẹ̀ ni agbábọ́ọ̀lù ọ̀hún náà yóò máa gbìyànjú kí ẹsẹ̀ òun náà kó kan bọ́ọ̀lù kí eré ìdíje kó tó parí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé díẹ̀ belenja ló kù kí ìjọba òun kó gbá wọlé. Ààrẹ Goodluck Jonathan kò ní tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ìjọba rẹ̀ ti purọ́ wípé òun bá ọba orílẹ̀-èdè Morocco sọ̀rọ̀ lórí fóònù. Mínísítà fún ọ̀rọ̀ òkèèrè, Mínísítà Aminu Wali sọ wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ sọ wípé ó yẹ kí ààrẹ Jonathan ó tọrọ àforíjì. Ó ní ṣùgbọ́n ààrẹ kò ní ṣe bẹ́ẹ̀ rárá. Ó ní òun tí òun jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, ó ní òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ Ẹtì tó kọjá ní ààrẹ Goodluck Jonathan gbà wípé ní tilẹ̀ ní tòdodo òun kò bá ọba orílẹ̀-èdè Morocco sọ̀rọ̀, ìyún Mohammed VI. Ó ní òun kò bá sọ̀rọ̀ lórí fóònù gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Nàìjíríà ti parọ́ rẹ̀, léyìí tó sì dá awuyewuye sílẹ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Morocco, tí orílẹ̀-èdè Morocco sì pé aṣojú orílẹ̀-èdè rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà padà wálé. Ààrẹ Goodluck Jonathan ti pàṣẹ wípé kí ìwádìí ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ó sì ṣèlérí láti fìyà jẹ ẹnikẹ́ni tí ajé ọ̀rọ̀ náà bá símọ́ lórí. Ẹgbẹ́ òṣèlú APC ti wá ké sí ààrẹ Goodluck Jonathan láti gbé ìgbésẹ̀ kan síwájú kó sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún àbùkù tí ọ̀rọ̀ náà kó bá wọn. Àmọ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè sọ wípé ààrẹ Goodluck Jonathan kò mọ ohunkóhun nípa ọ̀rọ̀ náà. Mr. Wali sọ wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ ti pa láṣẹ láti fojú ẹni tó bá wà nídìí ọ̀rọ̀ náà hàn gbogbo àgbáyé. Alága àjọ tó ń mójútó ọ̀rọ̀ ọ̀bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀ga, ó ti sọ wípé láyé fábàdà òun ò tún ní sún ọjọ́ ìdìbò síwájú mọ́ o. Òun kò tún ní sún ọjọ́ ìdìbò síwájú mọ́. Ìdìbò tí ó yẹ kó wáyé ní oṣù kejì ni
ni alága àjọ INEC sún síwájú di ọjọ́ 28 oṣù kẹta. Nígbà tí ó ń jábọ̀ ìpàdé náà fún àwọn oníròyìn, ó sọ wípé òun kò ní sún ìdìbò síwájú mọ́ nítorí wípé gbogbo ètò ló ti tò, ohun gbogbo ló sì ti wà ní sẹpẹ́ láti ṣètò ìdìbò tí kò ní kọ́nu-kọ́hónú léyìí tí yóò wáyé ní ọjọ́ 28 oṣù kẹta àti ọjọ́ 11 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. Látàrí ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá ó ti ṣèlérí ààbò tó nípọn fún iléeṣẹ́ àjọ INEC àti àwọn iléeṣẹ́ ìròyìn káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá Sulaiman Abba ó sọ wípé lẹ́yẹ òsọ́kà ni òun ti rán àwọn ikọ̀ aláàbò sí gbogbo iléeṣẹ́ àjọ INEC àti gbogbo iléeṣẹ́ ìròyìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú wípé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ mú ẹnikẹ́ni tó bá tàpá sí òfin tàbí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá dúró láti dá rògbòdìyàn sílẹ̀ yálà lákòókò ìbò tàbí lẹ́yìn ìbò. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá yóò gbajúmọ̀ ojúṣe rẹ̀ pé kò sí ibi kankan tí àwọn onímọ̀dàrú tí wọ́n lè farapamọ́ sí nítorí wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò dúró wámúwámú ṣáájú ọjọ́ ìdìbò, yóò sì dúró ní ọjọ́ ìdìbò àti lẹ́yìn ìdìbò láti rí dájú wípé dúkìá àti ẹ̀mí àwọn aráàlú ó wà ní àlàáfíà. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sọ wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọjá ní àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti rí gẹ́gẹ́ bí àríkọ́gbọ́n léyìí tí ó sì mú wọn láti gbáradì kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó má bàa tún ṣẹlẹ̀ mọ́ nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà lórílẹ̀‐èdè Nàìjíríà. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti sọ ní gbangba wálíà wípé ìjọba òun kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti fìyà jẹ àwọn obìnrin. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba tòun yóò gbé àwọn obìnrin sí ipò tí ó yẹ kí wọ́n wà ní àwùjọ. Ó wá fi kún wípé pínpín ipò òṣèlú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà láti orí kọmíṣánná títí tó ti dóbi dórí mínísítà. Ó ní ìjọba kò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn obìnrin, kò sì ní yan àwọn obìnrin ní pọ̀sí. Ó sọ wípé òfin tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 2005
wípé ìjọba òun yóò ṣe àmúlò òfin náà níbi tí ó ti sọ wípé àti ọkùnrin àti obìnrin ìní wọn jọ ní ẹ̀tọ́ sí ohun gbogbo lábẹ́ òfin. Ó wá fi kún wípé ẹgbẹ́ òṣèlú APC ti ṣe àwọn òfin àti àwọn àmúlò tó yẹ láti fi àwọn obìnrin sí ipò òṣèlú àti ipò adarí káàkiri ẹ̀ka ìjọba láti ìjọba ìbílẹ̀ títí tó fi dé ti ìjọba. Wá fi ó tún wá nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú APC fi síta, ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba tí ẹgbẹ́ òṣèlú APC yóò gbé kalẹ̀ nígbà tí òun bá wọlé gẹ́gẹ́ bí ipò ààrẹ, ó ní ìjọba tí àwọn obìnrin yóò gbádùn jùlọ láti ìgbà tí ìjọba ti ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ wípé àwọn ọmọ ológun kò kẹ́fì àwọn ọmọbìnrin tó lè gba agbésùmọ̀mí Boko Haram jíde ní oṣù kẹrin ọdún tó kọjá ní gbogbo agbègbè tí ikọ̀ ọmọ ológun ti gbà padà lọ́wọ́ ikọ̀ agbésùmọ̀mí Boko Haram. Ó ní bí àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram bí wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń sá pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Ó ní àwọn tí ọwọ́ sì tẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn ṣe fún wọn, ẹnikẹ́ni kò lè sọ pàtó ibi tí àwọn akẹ́kọ̀ọ́bìnrin Chibok wà. Ó ní gbogbo agbègbè tí àwọn ọmọ ológun sì ti gbà padà ni wọ́n ti yẹ̀wò fínífíní, ṣùgbọ́n tí kò sí ohun tó jọ àwọn akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ Chibok. Ó wá fi kún wípé ìjà náà ó sì ń tẹ̀síwájú àti wípé dídùn lọ́sàn ó so. Gbogbo ibi tí ikọ̀ Boko Haram, gbogbo ibi tí wọ́n bá farapamọ́ sí àti ibi tí wọ́n bá ṣe àwọn ọmọbìnrin ilé ẹ̀kọ́ náà lọ́jọ́ sí ni àwọn ọmọ ológun yóò túwò yẹ́bẹ́yẹ́bẹ́. Ó wá fi ọkàn àwọn aráàlú balẹ̀ wípé lágbára Ọlọ́run àti pẹ̀lú akitiyan ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé láìpẹ́ láì jìnnà àwọn ọmọbìnrin ọ̀hún ni wọ́n darapọ̀ pẹ̀lú àwọn òbí wọn. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC, ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti sọ ní gbangba wípé ìjọba tí ìwà àbàjẹ́ wọ̀lẹ́wù burú ju ìdigunjalè lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé tó wáyé ní gbọ̀ngàn ẹgbẹ́ òṣèlú APC lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tí wọ́n ṣe ní ilé ìtura Barcelona ní ìlú Àbújá lọ́jọ́rú tó kọjá. Ó ní ètò ààbò kọjá wípé a ní ọlọ́pàá àti àwọn ọmọ ológun tó pegedé nìkan. Ó fi kún wípé ṣíṣètò ọrọ̀ ajé lọ́nà tó lágbára nínú èyí tí yóò koro ojú sí ìwà àbàjẹ́ tó sì ń ṣe àfihàn olórí rere nípa ìwà àti ìṣe rẹ̀. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní òun gbàgbọ́ wípé ìjọba oníwà ìbàjẹ́
ó léwu ó sì burú ju ìwà adigunjalè lọ. Ó wá gbóríyìn fún ikọ̀ àwọn ọmọ ológun fún àṣeyọrí wọn lórí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram. Ó ní ètò ààbò tó péye ní ọ̀pákùtẹ̀lẹ̀ ìgbésí ayé ìgbádùn fún mùtúmùwà àti láti gbé ọrọ̀ ajé tó ti dẹnu kọlẹ̀ dé. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fi kún ọ̀rọ̀ rẹ̀. Ó ní tí a bá ní iléeṣẹ́ ọlọ́pàá tó dára tí wọ́n sì mọ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, ṣùgbọ́n tí ìdá 50% nínú ìdá 70 àwọn ọ̀dọ́ langba bá wà láìríṣẹ́ ṣe tí wọ́n sì bá ìṣẹ́ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, kò sí bí ìjọba kankan ti lè fọwọ́ sọ̀yà láti pèsè ààbò tó péye fáwọn aráàlú. Ó tún ní nígbà tí òun ṣe ìjọba gẹ́gẹ́ bí ààrẹ ológun, òun ṣe àfikún ilé iṣẹ́ ìfọpo rọ̀bì tó jẹ́ ẹyọ kan ṣoṣo nípa kíkọ́ 3 mìíràn sí tí 50 epo tí wọ́n ń fọ̀ lójúmọ́ sì gbérasọ tó sì di 1,550 lójúmọ́ láì yá kọ́bọ̀ láti fi ṣe iṣẹ́ náà lọ́wọ́ ẹnikẹ́ni tàbí níbikíbi. Ibi lárídé lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ òròyìn. Ọ̀sẹ̀ tí ń bọ̀ látún padà wá látún mú àwọn òròyìn tó jáde nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà látún mú wá fún ìgbádùn yín àti títa yín lólobó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní BNC rédíò. Ká tó wá bọ́ sí abala tó kàn lórí ètò àyọkà àròtọ̀, ẹ̀jẹ̀ ń dátọ́ mìíràn kò tún padà bọ̀. I'm going to Bonsuwe Fuji Shemba. Fairdeal Entertainment present Bonsuwe Night featuring Dr. Adewale Ayuba, the Bonsuwe King. Bonsuwe Night will be held at the People's Convention Center, 2710 West Ivan Boulevard, Ivan, Texas, 75061. Date, May 30th, 2015, and the time is 9 p.m. prompt. For gate fee, 3 pounds with Ankara, $20 regular fee, and $50 for VIP. For Ankara, contact T&K Fashion, 469-499-4432, or call Wally at 817-323-7208, Marisa at 817-707-3593. For table reservation, call Wally 817-323-7208, Toyosi at 682-551-5769. Bonsuwe Night. Be happy, people will make you happy. Ìyàwó dùn lọ́sìngín, ọkọ tún mi gbé ọjọ́ náà rí bí àná tí Adéyínká Adéwálé ọmọ wọn lára Èkìtì díyàwó Samson Adéwálé ojúlówó ọmọ wọn níjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì jọ ìgbéyàwó jóòní tí wàá pọ́dún mẹ́wàá o ẹ wá bá wọn yọ̀ ọjọ́ 21 oṣù kẹta 21st of March
2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard, Irving, Texas. MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya Adéwálé. Ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829. Aago mẹ́jọ alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀ tìlù orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹbutu. Àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain, AKT Àlàyé tó ń bùgá àti Earthquake Alanta láti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijọ́ àtìlù jẹ́ tọkọtaya Adéwálé sí ọba Kírímísí ọba of Atlanta, Georgia ní father of the day. On behalf of DNC Radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo kí tọkọtaya Adéwálé ẹ kú oríire. ó ń ṣe lóòrọ̀. I can't just stop thinking about you, my love. Yeroks of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yeroks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yeroks of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Bébí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn. Olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọ yá yìí ló ṣe kẹ́ ọkọ rẹ̀. Ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má máa ṣe gbà o. Ìdùnnú ńlá ní fọ́kọ káyà kó mọ̀ kẹ́ ọkọ. Oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. Ó ní tèmi o, àyà dípẹ́ mi gbọ́ tèmi o. Gbọ́dẹ̀mí ó bẹ̀bí gbọ́dẹ̀mí o, olólùfẹ́ o, jẹ́ ká jọ̀rọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀ ní DNC Radio. Abala tá a bọ́ sí báyìí la pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀. Òwe tí wọ́n wá lọ́sẹ̀ yìí tá a sì fẹ́yìn aráalé láǹfààní láti bá wa dá sí i láàrin àfihàn aráalé àfihàn láǹfààní àti pè wọlé lórí 817-717-5685. Kò ní nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sétò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀. Yorùbá tá a mú lọ́sẹ̀ yìí òun la pè ní àgbàlagbà tó so yangan mọ́ ìdí. Ìbẹ̀rẹ̀ òwe ọ̀nù bí ò bá ti ń pòwe ọ̀nù ìbẹ̀rẹ̀ rẹ̀ nu. Àmọ́ oníbi tó wí ọ̀hún oníbi tó parí sí.
gẹ́gẹ́ bí èmi ti máa sọ ní orí ètò Àyọkà Àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀. Alẹ́ káàárọ̀ òjíire ìsájà àdìgbòlugi àwọn bàbá wa nílẹ̀ káàárọ̀ òjíire àwọn ò ní ṣaláìrí kí wọ́n tó sọ ajá àdìgbòlugi ajá tí èrí kankan tí kan bó lásán ajá alẹ́ káàárọ̀ òjíire ìsájà àdìgbòlugi. Ó lákòókò táwọn bàbá wa tí wọ́n máa ń parú òwe ọ̀hún wọ́n máa pa òwe táwọn tí Yorùbá bá pa yóò ní ṣẹlẹ̀ yóò ní ìtọ́sẹlẹ̀ kí wọ́n tó parí òwe ọ̀hún yóò ní irú àkókò tírú òwe ọ̀hún tó bá mu yóò ní tí Yorùbá fẹ́ forí òwe ọ̀hún láfẹ́ fi sọ. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe la fi wà. Òwe tá a mú wá lọ́sẹ̀ yìí òwe Yorùbá tá a mú wá lọ́sẹ̀ yìí òun ìbẹ̀rẹ̀ rẹ̀ sọ wípé àgbàlagbà tó so yan gan mọ́dì bàbá rẹ̀ yẹ pé wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì bàbá rẹ̀ ní pé wọlé bàbá rẹ̀ yẹ tó lè tọ̀ bàbá rẹ̀ yẹ pé wọlé tó lè bá wa parí òwe ọ̀hún ó sì sọ ìgbà tí Yorùbá tí wọ́n lórí òwe bẹ́ẹ̀ bàbá wa rẹ̀ yẹ pé wọlé bàbá rẹ̀ yẹ pé wọlé á parí òwe ọ̀hún fúnra wa á sì sọ ní fẹ́rẹ́fẹ́ táwọn Yorùbá tí wọ́n parí òwe bẹ́ẹ̀ bàbá rẹ̀ tó fẹ́ pè wọlé 817-717-5685 òní nọ́mbà tẹ́ fi pè wọlé bóni bá ń lọ lọ́wọ́ ẹ lè pè wọlé bẹ́ẹ̀ bá ti pè wọlé ọkọ̀ nẹ́ẹ̀tì yín mọ́ mi láti mú ilé àgọ́dọ̀ ẹ sì láǹfààní àti bọ́ sórí afẹ́fẹ́ láti bá wa dá sí abala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò Àyọkà Àròtọ̀ ẹ̀jẹ̀ lókè lọ́nà tó ń padà bọ̀. mo tún gbọ́rọ̀ àgbà dé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Àgbàlagbà tó so yan gan mọ́dì ló sọra rẹ̀ dáláwàdà adìẹ. Báwọn Yorùbá àwọn bàbá wa wọ́n sì parí òwe ọ̀hún tí wọ́n sókè òwe ọ̀hún wọn ní àgbàlagbà tó so yan gan mọ́dì ló sọra rẹ̀ dáláwàdà adìẹ. Kí ni Yorùbá ń pè ní yangan? Àgbàdo òní jẹ́ yangan. Lórílẹ̀-èdè Nàìjíríà àgbàdo wà nínú oúnjẹ tí wọ́n fi bọ́ adìẹ. Ara àwọn oúnjẹ tádìẹ jẹ àgbàdo wà àwọn oúnjẹ táwọn adìẹ máa jẹ àgbàdo wà àgbàdo yangan. Kọ́ọ̀nù yàtọ̀ kọ́ọ̀nù torí àǹfààní àwọn ọmọ wa wọn mọ̀ tí ń pè lágbàdo àbí tí wọ́n mọ̀ tí ń pè ní yangan. Ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà míì ní òtí ẹ̀ mọ̀ tí ń pè ní yangan. Àgbàdo náà ní jẹ́ yangan àgbàdo ní jẹ́ yangan. Kọ́ọ̀nù lè lànà kọ́ọ̀nù àbí aṣọ pé maize ní ilé ìwọ àgbàdo. Yorùbá wa sọ wípé àgbàlagbà tó so yangan mọ́dì wọ́n ní irú ẹ̀ níbẹ̀ ló sọra rẹ̀ dáláwàdà adìẹ. Bí Yorùbá bá parú òwe bẹ́ẹ̀ òwe òun àmọ́ sábà wáyé nígbà tí
ẹnìkan bá tàbùkù ara rẹ̀ bàbá rẹ̀ kó tàbùkù ara rẹ̀ níbi tí ò yẹ kó tàbùkù ara rẹ̀ àbí ẹni tó yẹ kán kún ó fi sípò ipò ọlá tẹ̀kán fi sípò ipò ọ̀wọ̀ ẹni tó yẹ káwọn èèyàn bọ̀wọ̀ fún ṣùgbọ́n táwọn èèyàn wá rí wẹ̀ níbẹ̀ tí wọ́n rí fín nípa àwà àbí ẹni yòókù wà parọ́ òun bẹ́ẹ̀ ẹni náà àgbàlagbà tó so yẹn gan mọ́dì lọ sọ̀rọ̀ ìdáláwàdà adìẹ Yorùbá máa parọ́ òwe bẹ́ẹ̀ wọ́n á máa fi ṣèkìlọ̀ wọ́n á máa parọ́ òwe bẹ́ẹ̀ wọ́n á máa rú òwe ọ̀hún Yorùbá máa pa wọ́n á máa fi síyàn létí má fẹ́ Yorùbá bá parọ́ òwe bẹ́ẹ̀ láti fi ṣèkìlọ̀ wọ́n sọ pé wá nǹkan ọ̀fẹ́ dáwọ́lé má dáwọ́lé o tó bá dáwọ́lé tó ọ̀fẹ́ dáwọ́lé o àrífín lọ́ọ́ bá ń bẹ́ẹ̀ wọ́n rí ọfín o wọ́n wọ́n lẹ́ o torí wípé àgbàlagbà tó so yẹn gan mọ́dì lọ sọ̀rọ̀ rẹ̀ dáláwàdà adìẹ bọ̀ bá ti dáwọ́lé tó dáwọ́lé o àwọn ọmọ tí ò tó ọ àwọn ọmọ kéékèèké àwọn ẹni tí ọ̀yẹ́ orí ọfín gbogbo wọn ni ó rí ọfín ẹni tí ọ̀yọ́ tàbùkù rẹ̀ wọ́n tàbùkù rẹ̀ o Yorùbá máa fi ṣe kìlọ̀ Yorùbá sì máa fi ṣe ìbáwí fún yàn Yorùbá wọ́n lè fi rú ọ̀bẹ wọ́n tó lè fi báyàn wí bàbá náà tó hùwà àbùkù bóyá ni òun ti wá hùwà àbùkù ọ̀hún ó ti ṣe tí ọ̀yẹ́ kó ṣe àwọn èèyàn wá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ abẹ́rẹ́ àwọn ẹni tí ò tiẹ̀ yóò rí fẹ́lẹ̀ fẹ́jọ́ ọmọ kéékèèké gbà míì ó lè já gbàlagbà gan ẹ̀já sọ pé ibi tí ò tiẹ̀ fún wọn rírú ẹni bẹ́ẹ̀ fín ibi tí ò tiẹ̀ wọ́n tàbùkù irú ẹni bẹ́ẹ̀ wọ́n wá ń tàbùkù rẹ̀ bẹ́ẹ̀ wọ́n rírú ẹni bẹ́ẹ̀ fín bóyá irú ẹni bẹ́ẹ̀ wá ń bínú àbó tiẹ̀ wá ń jà àwọn àgbàlagbà wọ́n wá fòwe balẹ̀ wọ́n fòwe balẹ̀ fúrú ẹni bẹ́ẹ̀ pé ìwọ ló sọ́ra rẹ̀ ìwọ ló wọ́ra rẹ̀ lẹ̀ ìwọ ló tàbùkù ara rẹ̀ ìwọ ló gbéra rẹ̀ sípò tí wọ́n fi rí ọfín torí pé àgbàlagbà rẹ̀ ló sun yẹn gan mọ́dì ìlójó sọ̀rọ̀ rẹ̀ dáláwàdà adìẹ ẹ̀já pè yẹn gan gbàtà àti pé yẹn gan níjà gbàdo ẹ̀wá já sọ pé ẹ̀ tó wá má gbàdo tó sọ̀sùkù àgbàdo ọwọ́ sọmọ́dì ọmọkùn ó fi sọ̀sùkù àgbàdo sọmọ́dì ara rẹ̀ kí lè rò pé yọ ṣẹlẹ̀ bí wọ́n kọjá níta gbangba láàrin di àwọn adìẹ wà àwọn adìẹ òpìlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n pèlè lẹ́yìn ni wọ́n máa ṣàgbàdo jẹ mọ́ níbi ìbí ó so mọ́ ó ti sọ̀rọ̀ rẹ̀ dáláwàdà adìẹ ìyẹn ní ìtumọ̀ tààrà tá a lè fún òwe òkú ṣùgbọ́n ìtumọ̀ ẹlẹ́lọ́ bí Yorùbá ṣe ń lòwe ọ̀hún gangan ni wípé màmá fi ṣèkìlọ̀ pàṣẹ wọn fi ṣèbáwí àgbàlagbà ó sọ yẹn gẹmọ́dì irú wọn ló sọ̀rọ̀ rẹ̀ dáláwàdà adìẹ ó tó ó ṣe bí òwe ẹ̀yẹ àgbàlagbà òwe tá a tún mú wa lọ́sẹ̀ yìí nù lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ọmọ tó dọ̀sẹ̀ tí ń bọ̀ á tún mú òwe àgbàlagbà míì wá ire o ẹ̀jẹ̀ lókè lọ́nà mo tún padà bọ̀ bàbá wa padà dé a wà bọ́ sí abala ìwé ìtàn àròsọ abala ìwé ìtàn àròsọ láàbọ̀ sí ìwé tá a sì ti ń kà ní ìwé tá a ń kà ní sáà yìí tá a ní kà láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn lápapọ̀lé òwe ọ̀ní ọ̀gbìn tí kì í sápà ẹ̀jẹ̀ lókè lọ́nà bá padà dé ọmọ sábàlá ìwé ìtàn àròsọ yìí. Ọ̀làdùn ní àjà ọkọ̀ sábìdì ọkọ̀ ùdámù ọkọ̀ tuntun láyé ọkọ̀ sáré òwe ọkọ̀ rúkà yàtọ̀ ọkọ̀ adépéjú àwọn olúwo ojú ibi wọ́n fojú sí ọ ìbá náà kábẹ́ ó pé ọjà ọjà. Bàbá jó bèrè láti, bàbá ra àmọ́ta mi, bàbá rí bèrè láti mi, bàbá ká bèrè láti mi. Ìpè kan ti wọlé ẹ̀jẹ̀ àgbàkùtọ̀ wọlé ẹ̀jẹ̀ àgbàkùtọ̀ wọlé ìná. Hello. Hello, ẹ káalẹ́ o.
ẹ káalẹ́ o. ẹ ǹlẹ́ o, Adékúnlé Adéìtẹ́ ló ń sọ̀rọ̀. Alàgbà Adékúnlé Adéìtẹ́. Ẹ káalẹ́ o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ní ìwé tí ẹ̀ ń kà yìí ni ó dàbí pé mo míìsì orúkọ ẹni tó kọ ìwé yẹn àti pé ibo lèèyàn ti lè rí ìwé náà rà. Ìwé tá a kà lọ́wọ́ ní sáà yìí ta pé àkọlé ìwé ọ̀hún ní jẹ́ ọ̀mùtí kì í sápà. Atọ́kùnrin èmi atọ́kùnrin èmi náà mo kọ̀wé ọ̀hún. Èmi mo kọ̀wé ọ̀hún. À ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ. Láìpẹ́ yóò dìbò tí gbogbo àná lọ. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ bá ti wá fẹ́ bá wa gbéwé ọ̀hún jáde kẹ́ ẹ tún rántí bá wa ṣe e-copy náà o torí àwọn ọmọ yín tí iPad nǹkan ti jàrábà wọn káwọn náà lè rí kà lórí íńtánẹ́ẹ̀tì lórí e-book. Ẹ ṣeun. A sì ṣe bẹ́ẹ̀ ti sọ lágbára Ọlọ́run ọba. Ẹ ṣeun. Ẹ ṣeun ẹ kú ohun. Ẹ ṣeun bàbá. Abala àwẹ̀ àròsọ la wà lórí ètò àyọkà àròsọ. Abala àwẹ̀ àròsọ ìwé tá a sì máa ń kà láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn láti sáà yìí. Ìdí ọ̀hún la pàkọ́lé rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló ti fẹ́ béèrè irú béèrè bẹ́ẹ̀ náà lọ́wọ́ wa ló ti máa wá pé àtibọ̀là wo ti rí ìwé ọ̀hún láìpẹ́ láì jìnnà ìwé ọ̀hún yóò jáde á sì ìwé ọ̀hún jáde á sì gbé sórí ìbò náà gẹ́gẹ́ bí a ti béèrè fún àgbọ̀gbọ̀ jáde láìpẹ́. Agogo 4 ti kọjá ìṣẹ́jú 15 àkúrú kan ilẹ̀kùn ó wọlé sí inú ọ́fíìsì àìbùkí. Ó ní ọ̀gá agogo 4:00 ti fẹ́ lù ẹ jẹ́ kí a máa lọ kí n tètè gbé mọ́tò padà sí inú ọgbà. Àìbùkí dìde ó tún ọrùn aṣọ tí ó wọ̀ ṣe dáadáa. Kọ̀ǹdọ́kítọ̀ aláwọ̀ eérú ni. Láti ìgbà tí Àìbùkí ti wà ní ipò igbákejì sí ọ̀gá àgbà ni kò ti wọ ṣòkòtò péńpé tàbí dékoto mọ́. Aṣọ sẹ́nìkan ni ó máa ń wọ̀ pẹ̀lú ṣòkòtò gígùn. Ṣùgbọ́n láti ìgbà tí ó ti di ọ̀gá àgbà pátápátá ni kò ti wọ aṣọ iṣẹ́ náà mọ́. Aṣọ tí ó bá wù ú ni ó máa ń wọ̀. Ó sáà ti jẹ́ kọ̀ǹdọ́kítọ̀. Ṣé ẹgbẹ̀rún kọ̀ǹdọ́kítọ̀ aṣọ iṣẹ́ ni? Àìbùkí pe Àlàdé. Bí Àlàdé ti wọ ilé, Àìbùkí ní mo ti fẹ́ máa lọ sí ilé. Ó sì ṣeéṣe kí n má wá sí ibi iṣẹ́ lọ́la nítorí mo ní òde kan tí mo fẹ́ lọ. Ó dẹ̀ tún ṣeéṣe kí n wá sí ibi iṣẹ́ ní ọwọ́ àárọ̀. Ṣùgbọ́n bóyá mo wá tàbí n kò wá, ohun tó ṣe pàtàkì jùlọ ni wípé kí gbogbo yín gbájúmọ́ iṣẹ́ yín dáadáa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni Àìbùkí máa ń wá sí ibi iṣẹ́ ní ọjọ́ Sátidé. Kìí wá ní ọjọ́ Sunday rárá. Ṣùgbọ́n fún ọjọ́ méjèèjì yìí yóò ti yan àwọn ọmọ abẹ́ rẹ̀ tí ó wà lẹ́nu iṣẹ́. Èmi ò sí lẹ́nu iṣẹ́ lọ́la. Àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ọ̀sán ni wọ́n máa wà lẹ́nu iṣẹ́ lọ́la àti ní ọjọ́ Sunday. Àlàdé rán ọ̀gá rẹ̀ létí. Kò burú. Àìbùkí dáhùn. Òun pẹ̀lú àkúrú bọ́ sí ìta. Wọ́n kó sí inú mọ́tò. Ó ju ọwọ́ sí Àbú àti Mustapha ní ẹnu ọ̀nà àbáwọlé níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò àti ọ̀fíntótó àwọn mọ́tò tí ń wọ ilé sí inú iléeṣẹ́ wọn tí ó sì jáde. Àìbùkí bọ́ sí ilẹ̀ ní ilé ọtí Ìgbádùngún wà. Àkúrú kò bọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni kò pa iná mọ́tò. Àkúrú, ìwọ náà bọ́ sílẹ̀ kó mú bó ṣe ègò kan kí o tó máa lọ. Àìbùkí sọ fún un. Ọ̀gá, mo fẹ́ tètè máa lọ kí n lè tètè dá mọ́tò padà.
nítorí èmi pàápàá fẹ́ tètè lọ sílé lónìí. Àkúrú pa irọ́ fún Àìbùkí. Ṣé ó kúkú ti ní ibi tí ó fẹ́ lọ lọ́kàn ara rẹ̀ tẹ́lẹ̀? Ara rẹ̀ kò sì balẹ̀ rárá. Ó dàbí wípé kí ó ti dé ibẹ̀. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún Àìbùkí wípé òun lè fi ọtí lọ Àkúrú kí ó sì sọ wípé ojú ń kàn òun. Àmọ́ kò bá jàǹpátá. Ó yọ̀ǹda rẹ̀ láti máa lọ. Bí Àìbùkí ti dúró máa ra mọ́tò tí ó ń bá Àkúrú sọ̀rọ̀, mọ́tò ayọ́kẹ́lẹ́ kan dúró ní iwájú mọ́tò wọn. Ọkùnrin sọ́jà tí Àìbùkí pàdé ní ilé ìtajà ní ibi tó ti ra sínáàpù bọ́ sílẹ̀, ṣùgbọ́n ó ti bọ́ aṣọ sọ́jà tí ó wọ̀ nígbà tí Àìbùkí rí nílé ìtajà ní ìdí arẹrẹ sílẹ̀. Aṣọ àdìrẹ ni ó wọ̀, bùbá àti ṣòkòtò ni, ṣùgbọ́n kò dé fìlà. Ọkùnrin náà pẹ̀lú Àìbùkí wojú ara wọn. Ọkùnrin náà sọ̀rọ̀ ó ní, ó dàbí pé ẹ̀yin ni mo pàdé nílé ìtajà kan nídìí arẹrẹ ní ọ̀sán. Bẹ́ẹ̀ ni, èmi pàápàá ti ń wojú yín. Ẹ kú iṣẹ́ òní. Àìbùkí kí i. Ẹ ṣé púpọ̀. Ọkùnrin náà dá lóhùn. Ó wọ inú ilé ọtí ìgbádùn gún wà lọ. Àkúrú gbéra. Ó bá ọ̀nà Adéọ̀yọ́ lọ ní ìrètí wípé ọ̀nà Total Garden ni ó fẹ́ gbà padà sí ilé iṣẹ́ wọn. Àìbùkí wọ inú ilé ọtí ìgbádùn gún wà. Ó kí àwọn tó bá ní inú ilé ọtí yìí. Ó jókòó sí ẹ̀gbẹ́ ọkùnrin tí wọ́n dìjọ pàdé ní ilé ìtajà. Wòóṣẹ́ mú ọtí fún un. Ó béèrè bóyá ìyá àtà ti padà wá lẹ́yìn tí òun mú owó tọ́kì wá lẹ́ẹ̀kan. Wòóṣẹ́, ṣé ìyá àtà ti gba owó tí mo kó sílẹ̀ fún wọn? Wọ́n ti padà wá. Kódà kò pẹ́ tí ẹ lọ tán tí wọ́n fi dé. A dẹ̀ ti kó owó yẹn fún wọn. Ibi tí wọ́n ti máa rà náà ni wọ́n lọ. Wòóṣẹ́ dá lóhùn. Ọkùnrin sọ́jà yìí pẹ̀lú Àìbùkí sọ̀rọ̀ lóríṣiríṣi. Nínú ọ̀rọ̀ wọn, Àìbùkí jẹ́ kí ó mọ̀ pé òun náà ti ṣe iṣẹ́ ológun rí. Adéolú, gẹ́gẹ́ bí ọkùnrin yìí ti pe orúkọ ara rẹ̀, sọ wípé Warri ni òun ti ṣiṣẹ́, àti pé àwọn òbí òun ni òun wá ṣe àbẹ̀wò sí tí òun fi wá sí ìlú Ìbàdàn. Ó ní iṣẹ́ ti gbé òun káàkiri. Wọ́n ti gbé òun wá sí Èkó kí wọ́n tó gbé òun lọ sí Warri. Ó fi kún wípé ọmọ bíbí ìlú Ìbàdàn ni òun, àti wípé ilé ọtí ìgbádùn gún wà ni òun ti máa ń ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun kí òun tó di ọmọ ogun ojú omi. Àìbùkí kò mọ̀ pé ọ̀rẹ́ ni Adéolú àti Níyì ọ̀gá ọlọ́pàá. Adéolú, eégún sẹnu jẹ́jẹ́ mutí. Lẹ́yìn ìgò bíà mẹ́jọ, Àìbùkí dágbére fún Adé Navy. Ó bọ́ sí ìta. Ó dá mọ́tò taxi kan dúró. Ó sọ ibi tí ó lọ fún awakọ̀ taxi náà. Awakọ̀ náà ní kí ó wọlé. Wọ́n bá ojú ọ̀nà Adéọ̀yọ́ lọ. Àìbùkí dé ilé rẹ̀. Ó ṣí ilẹ̀kùn. Ó bọ́ sí orí ibùsùn rẹ̀. Kíá, oorun ti gbé lọ. Alówó má jayé, ẹ̀yin lẹ́mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Alówó má jayé, ẹ̀yin lẹ́mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Àìbùkí lajú pẹ́. Ó wo àyíká inú yàrá rẹ̀ yípo. Ó na ọwọ́ mú aago rẹ̀ ní orí tábìlì tí ó fi sí nígbà tí ó bọ́ kúrò ní ọrùn ọwọ́ rẹ̀ lánàá bí ó ti wọlé kí ó tó sùn. Agogo 6 kọjá ìṣẹ́jú 15.
oorun ti dá lójú rẹ̀ ó ń ronú bí fàájì yóò ṣe ṣẹ̀ǹgẹ̀rẹ̀ ní ilé ọtí ìgbádùn gún wà. níyì ọ̀gá ọlọ́pàá ń bọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ó kéré tán 2 sí 3. ó sì dájú wípé ọkùnrin tí wọ́n ń pè ní Abọ́sẹ̀dé yẹn ní láti tẹ̀lé nítorí wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ níyì ọ̀gá ọlọ́pàá ni. níyì kì yóò bọ̀rọ̀ nídìí ọtí tó bá sì ṣe wípé níbi tí fàájì ti rọ́wọ́ ráàyè bí irú tòní ni ọ̀gá ọlọ́pàá kò ní ṣaláì mu ìgò ọtí 11 sí 13. tí níyì ọ̀gá ọlọ́pàá kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ti ọ̀rẹ́ rẹ̀ Abọ́sẹ̀dé Sunday. kò tíì sí nínú àkọsílẹ̀ wípé Abọ́sẹ̀dé mu ọtí yó rí. ọ̀rọ̀ ọkùnrin yẹn tilẹ̀ sú mi. ẹni tí kò bá ní owó tí ó tó owó lọ́wọ́ kò gbọdọ̀ dágbá lé ọ̀rọ̀ fàájì níwájú Abọ́sẹ̀dé. bí bẹ́ẹ̀ kọ́ olúwa rẹ̀ yóò ṣe ẹ̀sín ayé pẹ̀lú ti àlùkìámọ̀. Abọ́sẹ̀dé ọ̀kan pàtàkì láàrin àwọn oníṣòwò oògùn òyìnbó. dájúdájú ó ní láti ní oògùn òyìnbó kan tí ó máa ń lò tí ó bá ti fẹ́ mu ọtí nítorí fún odidi ọ̀sẹ̀ kan tí níyì ọ̀gá ọlọ́pàá fi wà pẹ̀lú Abọ́sẹ̀dé nígbà tí ó ń ṣe àgùnbánirọ̀ rẹ̀ lọ́wọ́ kò sí ọjọ́ kan tí wọn kì í pàdé ní ilé ọtí ìgbádùn gún wà. bí Abọ́sẹ̀dé ti wù kí ó mu ọtí tó fúnra rẹ̀ ni yóò wa mọ́tò ayọ́kọ́lẹ́ rẹ̀. tí ẹnikẹ́ni bá sì sọ fún yín pé ṣé yóò lè wa mọ́tò pẹ̀lú gbogbo ọtí tí ó mu yẹn òun náà dá wọn lóhùn wípé yóò balẹ̀ ní labalábá fi wọgbó. ẹyẹ kì í fò kó forí sọgi. tí mo bá tilẹ̀ máa ṣubú rárá orí ìyàwó mi ni mo máa ṣubú lé lórí nínú yàrá wa. èmi ọmọ agbógun lérí pàǹtìtì. Àìbùkẹ́rẹ́ rí músẹ́ ó tún bá ìrònú rẹ̀ lọ. Pẹ̀ǹkẹ̀lẹ̀ náà ń bọ̀ bí kò mú ọ̀rẹ́ kankan lọ́wọ́ kò lè dárìn láìsí ọmọbìnrin àmúyangàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọ̀rẹ́ pàtàkì ní Pẹ̀ǹkẹ̀lẹ̀ ọ̀kan pàtàkì ní Pẹ̀ǹkẹ̀lẹ̀ ní àárín àwọn ọ̀pẹ pàtàkì ní Pẹ̀ǹkẹ̀lẹ̀ láàrin àwọn ọ̀mù. bàbá ńlá jayéjayé ni àgbàlagbà alágolo tábà. dájú sáká awakọ̀ rẹ̀ ni ó ní láti gbé e wá nítorí láti ìgbà tí mo ti mọ̀ ọ́n kì í wa mọ́tò fúnra rẹ̀. ọ̀rẹ́ Pẹ̀ǹkẹ̀lẹ̀ tí ó pe orúkọ ara rẹ̀ ní Sẹ̀yẹ níjẹta kò mú ju ìgò kan lọ. bóyá nítorí ojú tó ń kan ni lóòótọ́ olówó ni àmọ́ bí mo ṣe wò yẹn olówó tó máa yé jẹ ni. pàápàá ètè òkè rẹ̀ tí mo rí yẹn ti àwọn ọ̀mù ni irú wọn kì í sì yó kíákíá. àti wípé bí ìyá àtà ti kígbe nígbà tí ó gbọ́ pé Sẹ̀yẹ wá nígbà tí kò sí nílé ìyẹn ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀. ìyá àtà kì í sábà ké irúgbé bẹ́ẹ̀ bí kò bá ṣe pé ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀mù ni Sẹ̀yẹ àbí ọ̀mù ni ó sà máa mọ ẹsẹ̀ ọ̀mù tọ̀ nílé ẹlẹ́mu. Sẹ̀yẹ àti Pẹ̀ǹkẹ̀lẹ̀ tún sọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè tí wọ́n tún sọ̀rọ̀ ọkùnrin kan wọ́n ní Amẹ́ríkà ló ti ń jayé wọ́n sì ní òun náà ń bọ̀ wá sí ilé ọtí ìgbádùn gún wà lónìí. irú ọkùnrin yẹn ní láti kódùn ọtí mímu ọ̀wọ́n ọtí àbí àròwòrà. wọ́n ní kì í sábà dúró pẹ́ ní Nàìjíríà láìsí tàbí ṣùgbọ́n olówó lákan ni ọkùnrin tí wọ́n ń pè ní Sẹ̀yẹ àti Ṣèyí. olówó ló ń sọ̀rọ̀ olówó. Gòkè kò fi bẹ́ẹ̀ ní ojú ọtí bóyá ni ó lè mú ju ìgò ọtí 8 lọ. tí ènìyàn bá ṣe pàdé rẹ̀ ní ilé ọtí kí o tó béèrè ni yóò ti ní mo kàn ní sáré mu ìgò 2 ni. irọ́ pátápátá ló sì ń pa. ìgò 2 kò lè ka lẹ́nu. tí ẹ bá sì tún rán lọ́ọ̀yà létí wípé ìgò kẹ́nilẹ̀ máa ń mu lọ́wọ́ yìí yóò ní ọ̀rẹ́ mi ọmọ ẹyẹ òfinú hanra wọn. Gòkè kì í dágbére fún ẹnikẹ́ni tí ó tó lọ ní òde fàájì. tí ẹ bá dẹ̀ tún bí léèrè wípé lọ́ọ̀yà ìgbà ó lẹ lọ lánàá òun ò dá yín lóhùn yóò ní ọmọ ẹyẹ ọ̀sọ́fẹ́yẹ kókò ń bọ̀. kò sí ẹni tó lè gbá Gòkè mú ní ọrùn ọwọ́. abájọ tí ó sì yan iṣẹ́ agbẹjọ́rò láàyò. Àkànbí oní fi owó ara rẹ̀ ra ọtí. ibi tí ó bá sì ti rí ọtí ìfà bí ó ti ń mú ọwọ́ bí ó ti ń fi ọwọ́ nu ẹnu ni yóò máa dá ọ̀fun tòló. ó sì tọ́jú àkèrè lọ. ìyàwó àti ọmọ ni ó máa ń ná gbogbo owó tó yẹ kí ó fi jayé lé lórí kò lè sá igi lọ́gbẹ́. bẹ́ẹ̀ ni Àkànbí kì í ta ògùn ọ̀rọ̀ lọ́fà
ṣùgbọ́n gbogbo ìgbà ni àkànbí máa ń gbẹnu sókè nídìí ọ̀pẹ ó sì ti di dandan kí ọ̀pẹ ó ro ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ àkànbí oníyòmébí dára púpọ̀ láti jókòó tì ní agbo fàájì bí ó ti ń bá rẹ́kọ̀dù kọrin ni yóò máa dìde jó lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni yóò máa mìlẹ̀gbẹ̀ bíi tèkó àkànbí bàbá àbejì. àìbùkún tún rìnrìn sókè ohùn rẹ̀ já lọ tòò nínú ilé ṣé kò kúkú sí ẹnìkankan tó máa gbé odidi inú ilé tí ìjọba fún yìí òun nìkan ló ń dá lo odidi yàrá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú ilé yìí. ọkàn àìbùkún tó padà sí orí ìrònú rẹ̀ ó rántí dàda àti ìṣọ̀lá. kò sí àṣàdànù nínú dàda àti ìṣọ̀lá àwọn àmúlẹ̀ tèmi nìyẹn wọn ò lójú tì mí rí lóde fàájì tí wọ́n bá mu ọtí lọ́rùn ipò pàtàkì ní dàda àti ìṣọ̀lá gbọ́dọ̀ wà. ìṣọ̀lá ọkùnrin sánsán bí owó mo gbà fún ẹ jàre àbí dàda ni kí á sọ ni láǹdàdà ògùrọ̀ ìmùlẹ̀mí àìbùkún ọmọ arọ́ tíwẹ̀ bí òjò àìbùkún dìde ńlẹ̀ ó gbé ìgboro sinapu ní igun yàrá rẹ̀ ó já ìdírí rẹ̀ ó da ẹnu sinapu yìí kọ ẹnu rẹ̀ ó fi yọ ẹnu sùkùsùkù ó gbé mi òríjìnà ní sinapu yìí àti ìrònú mi sì sá lọ kíá onílò ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ṣí ilẹ̀kùn ó rìn bọ́ sí ìta ó tún gbé ọtí lura ó mékanlẹ̀ ó ní àwọn olówó yóò gbà pé mẹ̀kúnnù tó máa yé jẹ́ sì tó kù lókè èèpẹ̀ tó bá wu ẹ mọ́ kó jíire lóko ilé bówó ìbá ti ń jíire àbùsébùse níwọ̀n ìgbà tí mo bá ń sùn tí mo sì ń jẹ́ padà sí ayé ọtí ti dáràn lọ́wọ́ èmi gbàdàmọ́ sí àìbùkún ariwọlá àìbùkún padà wọ inú ilé ara rẹ̀ yá gágá ó mú orí sẹ́nu ó ní ibi abájáyé dé ayé ọmọ pàjẹun ayé ò ní fàájì ayé ò mọ pàjẹun o ibi abámutí dé ọtí ọmọ pàmò ọtí ò ní fàájì ọtí ò mọ pàmò o. Ẹ̀yin lẹ mọ̀ àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Àwọn ọmọ jayé ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. àìbùkún sí ibùsùn oníhàkan tó wà nínú yàrá rẹ̀ sí òkè ó mú àpamọ́wọ́ aláwọ̀ kékeré tí ó tọ́jú pamọ́ sí ibi apá àgbèrè rẹ̀ ó dá ibùsùn náà padà sí ààyè rẹ̀ ó fi ọwọ́ tún ṣe lórí pákó dáadáa àìbùkún sí ẹnu wọ́lẹ̀tì tó mú jáde ó kó owó tó wà nínú rẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí ní kà á àìbùkún dá sọ̀rọ̀ gbogbo owó tí mo ní sí ilé ìfowópamọ́ jẹ́ 9,000 náírà gbogbo 7,000 lánàá báwo ló ṣe wá jẹ́ wípé 3,500 ni ó kù èló ni owó tí mo fi sílẹ̀ fún owó tòlótòló tí ìyá àtàfẹ́ fi bá mi rà ìyá àtàfẹ́ bá mi rà láti fi mu ọtí pẹ̀lú àwọn àlejò mi ṣé owó ọtí tí mo rà lánàá tó 1,500 ni àbí ò lè yọ owó mọ́ mi lára ni gbogbo èrò mi ni wípé ó yẹ kí owó tí ó máa kù lọ́wọ́ mi tó 4,500 náírà ta ni mo fẹ́ dẹnu kọ wípé kó wá yá mi lówó báyìí bẹ́ẹ̀ sì ni 7,500 tó kù yìí kò lè tó láti fi ṣe fàájì mo mà kó tèmi o mo mà tọkọ délé ìdánimọ̀ o ǹjẹ́ òun ti kọ̀wé sí ẹ̀sẹ̀ báyìí ṣé bí tí òní bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni ìmọ̀ kúkú lọ gba 2,000 náírà tó kù nílé ìfowópamọ́ lójijì ó rántí pé kì í ṣe àwọn ènìyàn lásán ni òun fẹ́ gbà ní àlejò bí kò ṣe àwọn olówó ó sọ̀rọ̀ sókè ó ní
ṣé bí àwọn àlejò mi pàápàá ṣe bí àwọn ènìyàn pàtàkì ní àwọn àlejò mi wọn kì í ṣe akúṣẹ̀ gbajúmọ̀ ni wọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún ní ipò hẹ̀làhẹ̀là ẹ̀rìmọ̀ ó sì dá mi lójú pé gbogbo wọn ló máa wá pẹ̀lú owó ńláńlá lọ́wọ́ wọn ó rẹ́rìn-ín ó gbé ẹlẹ́bí lọ́kàn wa ìsinmi ológun ni a ó ní ábùkí náwó mú aago rẹ̀ lórí tábìlì ó yẹ wò aago 10 ló kọjá ìṣẹ́jú 15 yìí ó rántí pé ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò sì ń lọ lọ́wọ́ ó yẹ kí n ra káàdì ìforúkọsílẹ̀ tèmi náà lónìí ìbò ọ̀tẹ̀ yìí kì í ṣe ohun tí ẹnìkan lè fi ọwọ́ rọ́ ènìyàn sẹ́yìn ohun tó bá gbà ni a máa jọ fi fún un bí mi ò tilẹ̀ díje fún ipò gómìnà tàbí alága síbẹ̀ mo ní láti dìbò mi fún ẹni tí mo mọ̀ pé yóò jẹ́ aṣojú rere ayé àwọn olóṣèlú jẹgúrújẹrá ti lọ ábùkí mú ẹ̀wù ṣòkòtò tó wà ní ìdí rẹ̀ lórí àga ó wọ̀ ọ́ ábùkí jáde bọ́ sí ìta ó pa ilẹ̀kùn dé ó jí kọ́kọ́rọ́ sí i ní ibùdó ìforúkọsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti lé ní ọdún 18 tó sí iwájú àwọn akọ̀wé ìforúkọsílẹ̀ olùdìbò bí ẹni tí ó bá kàn bá sì ti bọ́ sí iwájú wọn ni wọ́n bi léèrè orúkọ rẹ̀ iye ọjọ́ orí rẹ̀ àti iṣẹ́ tí ó ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ nínú káàdì tí wọ́n sì já káàdì yìí fún àwọn olùdìbò ábùkí ṣe àkíyèsí ọmọdékùnrin kan tí ó kó àwọn ìwé pélébé lọ́wọ́ ọmọkùnrin náà ń pín àwọn ìwé ìléwọ́ yìí fún àwọn ènìyàn tó wá láti fi orúkọ sílẹ̀ bí ó ti na ọ̀kan nínú àwọn ìwé yìí sí ábùkí tí òun náà sì gbà á ní ọwọ́ rẹ̀ ábùkí rí wípé ìwé ìpolongo ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú tí ìjọba fọwọ́ sí ni inú rẹ̀ dùn pàápàá nígbà tó rí wípé ẹgbẹ́ òṣèlú tí gbogbo ọmọ nàìjíríà fẹ́ ni nínú èyí tí àwọn aṣíwájú olóòótọ́ wà ó tó wákàtí 2 gbáko tí ábùkí fi dúró kí ó tó kàn án láti fi orúkọ sílẹ̀ bí ábùkí ti gba káàdì ìforúkọsílẹ̀ rẹ̀ tán kò jọ eré kò jọ ìrìn yóò fi padà sí ilé rẹ̀ ojú ti ń kan ọkàn rẹ̀ sì ń sọ fún pé ó ṣeé ṣe kí àkànbí oníyàwó mi bí ó ti wà dé ilé bí ó ti ọ ní ọ̀kan tí ó ń wo iwájú ilé rẹ̀ ó rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ó dúró sí ọ̀gangan iwájú ilé rẹ̀ láìṣe àní-àní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àkànbí oníyàwó bèbí ni ábùkí rí àkànbí tí ó dúró mọ́ ara ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ó ká ọwọ́ méjèèjì lórí ọkọ̀ náà ábùkí ṣàkíyèsí wípé ẹnìkan jókòó sí inú ọkọ̀ ìrísí ẹni náà jọ ti obìnrin bí ábùkí ti súnmọ́ wọn àkànbí oníyàwó bèbí sọ̀rọ̀ ábùkí níbo ló ti lọ látàárọ̀ ó ti tó 30 ìṣẹ́jú tí a ti ń dúró dè ọ́ àṣírí ẹnìkan sọ fún wa pé ibi tí ó lọ nìyí ọ̀gá ábùkí dá lóhùn mo ní kí n yára lọ gba káàdì ìdìbò ni èrò ni ó pọ̀ púpọ̀ tí kò fi tètè kàn mí bẹ́ẹ̀ sì ni wọ́n ní ọ̀túnla ní ètò ìforúkọsílẹ̀ náà yóò kásẹ̀ nílẹ̀ ṣé o ti di olóṣèlú ni àbí ó sì wá ká ọ lára tó bẹ́ẹ̀ àkànbí béèrè. Ṣé o ti di olóṣèlú ni àbí ó sì wá ká ọ lára tó bẹ́ẹ̀ àkànbí béèrè. Ẹ̀yin ẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí ṣé díẹ̀ àwa yìí lọ bí n kò tilẹ̀ ká ojú òṣùwọ̀n láti díje fún ipò kan mo ní àkànbí oníyọ̀mí bí dí ọ̀rọ̀ mọ́ lẹ́nu kò jẹ́ kí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní bí o tilẹ̀ ká ojú òṣùwọ̀n láti díje òṣìṣẹ́ ìjọba ni ọ́ òfin kò sì fi ààyè sílẹ̀ fún òṣìṣẹ́ ìjọba láti díje fún ipò òṣèlú àyàfi tí o bá kọ́kọ́ kọ ìwé fi iṣẹ́ rẹ sílẹ̀ náà ábùkí tó dáhùn ó ní ohun tí mò ń sọ ni kò yé yín àní bí n kò tilẹ̀ lẹ́tọ̀ọ́ láti díje mo lẹ́tọ̀ọ́ láti dìbò àbí de òṣìṣẹ́ ìjọba láti dìbò ábùkí béèrè rárá o àkànbí oníyọ̀mí bí dá lóhùn ìdí gan nìyí tí mo fi lọ gba káàdì ìdìbò tèmi
kí n lè ní ẹ̀tọ́ láti di ìbò mi fún ẹni tí mo mọ̀ wípé yóò ṣe orílẹ̀-èdè nàìjíríà ní àǹfààní àsìkò tí ó yẹ kí a ní ìjọba tiwantiwa lórílẹ̀-èdè yìí ti tó èyí tí àwọn ológun fi wá tí àwọn ológun fi ojú wa rí ní orílẹ̀-èdè yìí ti tó gẹ́ ní gbogbo àsìkò tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ọmọbìnrin tí ó jókòó nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ kò sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni kò dá sí ọ̀rọ̀ tí Àbùkí àti Àkànbí Oníyọ̀mí bí ń sọ. Àkànbí sọ̀rọ̀ bí ó ti yọ ojú wo inú mọ́tò láti ojú fèrèsé mọ́tò ó ní ìbídùn sọ̀kalẹ̀ wá níbí. Ìbídùn bọ́ sílẹ̀ nínú mọ́tò ó fi orúnkún méjèèjì kúnlẹ̀ kí Àbùkí náà kí dáadáa. Àkànbí kọ ojú sí ìbídùn ó ní ìbídùn ọ̀rẹ́ mi tí mo sọ ọ̀rọ̀ rẹ̀ fún ọ nìyí iléeṣẹ́ kan náà láti jọ ń ṣiṣẹ́ ènìyàn dáadáa sì ni. Àbùkí kò mọ ìdí tí Àkànbí Oníyọ̀mí fífi ń pọ́n ní ojú ọmọbìnrin yìí. Àbùkí ń wò kásukàsu ó ń ṣe kámẹ́kámẹ́ ó rò ní ọkàn àbí ọkùnrin yìí tó ti níyàwó mìíràn ni. Ọ̀gá yìí má kúkú kúndùn obìnrin o. Àkànbí Oníyọ̀mí bí gé èrò tí ó rò mọ́ lọ́kàn ó sọ̀rọ̀ ó ní Àbùkí àbúrò mi ní ìbídùn ó wá kí mi láti abúlé wa ni mo bá fi ní wípé kí àdìjọ ṣeré dé ọ̀dọ̀ rẹ ó máa dúró sí ibi títí di ọ̀sán tí mo fi máa wá gbé yín lọ sí ibi tí o sọ pé o ti fẹ́ gba àwọn àlejò. Àbùkí dáhùn kò burú ẹ jẹ́ ká wọ inú ilé. Ó ṣí ilẹ̀kùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ inú ilé wọ́n jókòó wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi. Nígbà tí ó yá Àkànbí dìde ó dáhùn ó ní Àbùkí mò ń lọ ilé ẹ máa retí mi ní nǹkan bí aago 4:00. tó bá lówó kó fi lò pa sára rẹ o. Bó jẹun tó dáa, bó wọṣọ tó dáa, bó bá lu ara rẹ kó lè là á ìjọba. Bóyá lọ́lá ìkúlẹ̀ ọlọ́jọ́ kájọ́ ẹ̀dàgbà gbé àgbé. Ibi láàrin dé lọ́sẹ̀ yìí lórí ètò Àyọkà Àrà Ọ̀tọ̀. Oníyàn ẹ̀ ṣe ọlọ́bẹ̀ ẹ̀ ṣe gbogbo àwa tá a fẹ́ jẹ́ náà ẹ̀ ṣeun ẹ̀kú àdínú. Ìjọ mẹ́jọ láàbọ̀ pàdé ní BNC rédíò lórí ètò Àyọkà Àrà Ọ̀tọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. Olóòtú ètò Àyọkà Àrà Ọ̀tọ̀ ní BNC rédíò èdè ọmọ yín ọ̀rẹ́ yín Akínwọnúọlá yérò fún ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúlù Olúyọ̀lé apàtẹ ètò bí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀ mọ̀nẹ̀kẹ̀ bí àti àmú ìlú mẹ́rọ olò and Ramos Enterprise General Entertainment ìpàdé fún ìjọ mẹ́jọ. Gbogbo ẹ̀ bá máa.